a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 10 nínú oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká momi tútù náà à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023, Àtíkù Abubakar ló ti dá èsì ọ̀rọ̀ padà sílé iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí látàrí ọ̀rọ̀ kan èyí tí akọ̀wé àgbà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó sọ, Sẹ́nẹ́tọ̀ George Akume, wípé ààrẹ Tinubu bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ yóò ṣe sáà ẹlẹ́ẹ̀kejì eléyìí tí ó bẹ̀rẹ̀ lọ́dún 2027 tí ó sì parí rẹ̀ lọ́dún 2031, èyí tó sọ fún gbogbo àwọn ènìyàn tó ní lọ́kàn pàápàá jù láti apá òkè ọya lọ́hùn-ún wípé màkànmákàn ń lóye kan ó ló ti yí kan apá gúúsù báyìí, ó ní wọ́n sì gbọ́dọ̀ gbà á láyè láti lè ṣe sáà ẹ̀ẹ̀mejì rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n àwọn tó kù bí wọ́n ti ṣe ó wá ní nípa ìdí èyí bá a bá rí ẹnikẹ́ni yòówù tó ní lọ́kàn láti díje dupò ààrẹ lọ́dún 2027 kí onítọ̀hún farabalẹ̀ lọ rèé jókòó títí di ìgbà tí ààrẹ Tinubu tí ó fi parí sáà ẹlẹ́ẹ̀kejì látọdún 2027 di ọdún 2031. Ó wá ní Àtíkù Abubakar kóhun náà lọ rèé wábì kan jókòó sí nítorí wípé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti gbégbá ìbò eléyìí sí ipò ààrẹ tó sì jẹ́ wípé ńṣe ló ń lulẹ̀. Ó wá ní bí ọ̀rọ̀ ti wá rí yìí, ó ní kí Tinubu kí wọ́n gbà á láàyè láti ṣe sáà ẹlẹ́ẹ̀kejì. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tí Akume sọ èyí tó mú Àtíkù Abubakar láti dá èsì ọ̀rọ̀ padà wípé òun ò ń ṣe ọmọlé lọ mẹ́sì wá. Ó ní Akume ọ̀rọ̀ tó sọ lẹ́nu yìí, ó ní ọ̀rọ̀ kátikàti tí ò gbọdọ̀ jáde ní ìgboro ẹni tó ní ọgbọ́n òun là ń kàyè ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ìròyìn sí Àtíkù Abubakar, ọ̀gbẹ́ni Paul Ibe, eléyìí tó ṣe àpèjúwe ọ̀rọ̀ Akume gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aláìní ọgbọ́n òun là ń kàyè nínú. Ó ní pẹ̀lú bí nǹkan ti rí yìí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mọ̀ yìí pé láti ìgbà tí Tinubu ti dé ipò ààrẹ ní nǹkan ò fararọ mọ́ tí ara sì ní ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí. Ó wá ní ọ̀rọ̀ tí Akume sọ yìí kò yẹ kó lè jáde. Ó wá ní bí ọ̀rọ̀ ti wá rí bẹ́ẹ̀ tí ó bá fi dọdún 2027, ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò lo agbára ìbò wọn láti yan ẹni tí wọ́n fẹ́ sí ipò. Ó ní tó bá sì jẹ́ wípé Tinubu náà ni wọ́n fẹ́, ó ní ìbò ni yóò ṣe ìdájọ́ nípa ìdí èyí kí Akume kó má sọ ọ̀rọ̀ tí ò dá lẹ́nu àti àwọn ọ̀rọ̀ tó lè dá ogun sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àtíkù lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ọ̀rọ̀ eléyìí tí Akume sọ yìí ó ló dàbí májèlé lẹ́nu ni èyí tí ẹnikẹ́ni kò gbọdọ̀ fi ẹnu kàn. Ṣé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tí ó bá dáṣọ fúnni tọrùn rẹ̀ ńlá kọ́kọ́ wò? Ogun láti gbógun ti wà ìbàjẹ́ ní orílẹ̀-èdè yìí ó gbọdọ̀ bẹ̀rẹ̀ láti àwọn tí wọ́n ń bẹ ní ipò gíga ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó jáde láti ẹnu Ọbásanjọ́ rèé, ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Òun mà ló ti sọ̀rọ̀ nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn ní orí ètò kan eléyìí tí àwọn tí wọ́n ní iléeṣẹ́ rédíò níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ojúwòye rẹ̀ sí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ lásìkò tá a wà yìí. Ọbásanjọ́ tẹnu bọ̀rọ̀, ó ní kòkòrò kan ṣo eléyìí tó ń da obì orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí òjò jẹ́ jíjẹ fún àwọn ènìyàn rere. Olóhùn náà ní ìwà ìbàjẹ́ èyí tó jẹ́ wípé ó ti di ẹ̀wù búburú bárakú mú àwọn tí wọ́n ń bẹ ní ipò ìdarí àti ipò àgbà ní orílẹ̀-èdè yìí tí wọ́n gbéwọ̀ bí ẹ̀wù. Ọbásanjọ́ ní bí wọ́n bá fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tòrò mínímíní kí ìwà ìbàjẹ́ kó sì dohun ìgbàgbé eléyìí tí ó di àfìsẹ́yìn tí egun aláré fi ṣọ ó ní gbogbo àwọn tí wọ́n di ipò ńláńlá mọ̀ yálà tí òṣèlú tàbí ipò ìjọba lórílẹ̀-èdè yìí ni wọ́n ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún nípa gbígbọ̀n wọn ní àpò túlútúlù kí wọ́n sì jìnnà réré sí ìwà ìbàjẹ́
àti ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ ó ní bí wọ́n bá ń ṣe èyí ló dáhùn lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò padà di ọ̀tun tí ohun gbogbo yóò sì máa lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó ní tí wọ́n bá kọ̀ láti ṣèyí ló dàbí ìgbà tó jẹ́ wípé ojú kan ṣo báyìí iná ni wọ́n ti ń lu irin. Ó lámọ̀ tòun yé òun Ọbásanjọ́ ní ohun tí àgbàlagbà rí lórí ìjókòó bí ọmọdé bá gorí ìrókò bó gorí àjà ó ní kò lè rí. Nípa ìdí èyí òun yóò rọ gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ipò àṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn lọ́gàálọ́gàá tí wọ́n dipò jàǹkànjàǹkàn mú lórílẹ̀‐èdè yìí láti jìnnà rérè sí ìwà jẹgúdújẹrá, ìwà ìbàjẹ́, ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ àti dúkìá ìjọba kíkó lọ́nà àìbófinmu. Ó ní bí wọ́n bá ti jìnnà sí i gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun ló dáhùn lójú àwọn ọmọ Nàìjíríà wọn yóò padà jó tí wọ́n ó yọ̀ tí wọ́n sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ìlọsíwájú ó dé bá orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Ọbásanjọ́ bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ọmọye tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tá a wà nù rẹ̀ yìí, ọ̀gbẹ́ni Agboola Ajayi òun mà ń ló ti kó àwọn ẹ̀bítíbitì ìwé jọba yìí èyí tó fọ̀rù bí ẹrù lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó rí sí ọ̀rọ̀ ìbò ní ìlú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo látàrí ìbò èyí tó wáyé ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún yìí, eléyìí tí wọ́n ti kéde gómìnà Lucky Ayédàtiwà tẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ọmọye èyí tó jáwé olúborí nínú ètò ìbò ọ̀hún. Ṣùgbọ́n Àjàyí sọ wípé àjọ elétò ìbò lẹ́wà tó ń ti ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti da ọwọ́ rú nínú ètò ìbò náà èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kudiẹ̀ òun ló hàn nínú ètò ìbò ọ̀hún, ṣùgbọ́n tí wọ́n tẹ̀síwájú láti kéde Lucky Ayédàtiwà tẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ọmọye èyí tó jáwé olúborí. Ọ̀rọ̀ eléyìí tí Agboola Ajayi wá sọ ó ní tí o kò bá jìnnà ilá kì í kò. Ó ní ọ̀rọ̀ ọ̀hún ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni yóò bá wọn parí rẹ̀. Ó ní nípa ìdí èyí àwọn òṣìṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ òfin sí òun, gbogbo wọn pátá ni wọ́n ti kọ àwọn ẹ̀bítíbitì tó ń ti ẹ̀rí wọn báyìí tí wọ́n ti kó lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn èyí tó ń rí sí ọ̀rọ̀ ìbò ní ìpínlẹ̀ Ondo láti lè fi ojú ẹjọ́ wò ó kí wọ́n sì ṣe ìdájọ́ náà bó ti tó àti bó ti yẹ. Agboola Ajayi eléyìí tó díje dupò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú PDP òun ló lukoro ọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo. Ilé ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sílùú Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ìpínlẹ̀ Ògùn òun mà ń ló ti dá ẹjọ́ fún àwọn ènìyàn 5 kan eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ níbi ìwà jìbìtì kan eléyìí tí mílíọ̀nù owó tí wọ́n lo jìbìtì rẹ̀ ń lọ bí mílíọ̀nù 25 náírà. Báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, àwọn ènìyàn 5 ọ̀hún tí wọ́n ní ọkọ̀ bọ̀gìnì kan eléyìí tó kó ohun mímu èyí tí wọ́n pòmù tí wọ́n pè ní Milo èyí tí iye owó rẹ̀ lọ sí bí mílíọ̀nù 25 náírà tí wọ́n ní wọ́n mú ọkọ̀ náà wọ́n gbé fá láti lọ rèé ta ọjà tí ń bẹ nínú rẹ̀ kí wọ́n sì pín owó ọ̀hún lẹ́kìrí láàrin àwọn 5 ni wọ́n ti kó lọ sí ilé ẹjọ́. Àwọn ènìyàn náà èyí tí wọ́n fi orúkọ wọn léde eyín Tèmídire Ramon tí í ṣe ẹni ọdún 45, Aminu Yusuf tí í ṣe ẹni ọdún 26, bákan náà Olúṣọlá Ọ̀pádàrè eléyìí tóun náà ṣe ẹni ọdún 45, Olúdayọ̀ Adélẹ́yẹ tí í ṣe ẹni ọdún 38 àti Amadu Jimoh tí í ṣe ẹni ọdún 51. Àwọn 5 wọ̀nyí ni wọ́n ti fara wọn nílẹ́jọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí látàrí ẹ̀sùn wípé wọ́n gbé ọkọ̀ tó kó Milo eléyìí tó lọ bí mílíọ̀nù lọ́nà 25 náírà 25 million naira. Wọ́n gbé ọkọ̀ ọ̀hún sá lọ láti lọ rí ta ọjà nínú rẹ̀ kí wọ́n sì pín owó ọ̀hún láàrin ara wọn. Gẹ́gẹ́ bí ìpẹ́tọ̀ ọlọ́pàá èyí tó rojọ́ tako àwọn ènìyàn ọ̀hún nílé ẹjọ́, ìpẹ́tọ̀ EO Adáralóyè tó ní wọ́n hùwà iṣẹ́ ibi náà ní ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2020 eléyìí tí wọ́n sì ti kó wọn pamọ́ báyìí. Ṣùgbọ́n adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún lánàá ti ṣe ọjọ́ Ajé Monday ó korò ojú sí ìwà búburú eléyìí tí àwọn ènìyàn hù lórí jìbìtì owó èyí tó lọ mílíọ̀nù
mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà èyí tí wọ́n wù náà tó sì béèrè lọ́wọ́ wọn èyí tí wọ́n ní kí olúwa àwọn kó dákun dábọ̀ kó dáríjì wọ́n nítorí wípé ọmọdé ò ní mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ o. ìdí rèé tí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà ọ̀gbẹ́ni O.A. Ọ̀nàgorúwà tóun náà sọ wípé ìwà má wù ú béèyàn bá sì ti wù ú dandan ni kó jìyà ohun tí ó bá ti ṣe ní ẹ̀ṣẹ̀. òní nípa ìdí èyí kí gbogbo wọn kí wọ́n lọ sanwó ìtanràn ẹnì kọ̀ọ̀kan wọn yóò san ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira lẹ́nìkankan wọn yóò san tí ẹnìkankan yóò sì ní onídùúró méjì méjì tó ní dèdé owó ọ̀hún nínú àpò àpamọ́wọ́ rẹ̀ tó sì ń sanwó orí rẹ̀ lóòrèkóòrè sí ìjọba ìpínlẹ̀ Ògùn fún odidi ọdún méjì dáadáa kí ẹni ọ̀hún sì jẹ́ ẹni tí ó máa gbé ní àyíká ilé ẹjọ́ náà. ó ní nípa ìdí èyí bí wọ́n bá ti rí èyí ó ní òun yóò dáríjì wọ́n ó sì sún ẹjọ́ náà sí ọjọ́ 12 oṣù 12 ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí láti tún ẹjọ́ ọ̀hún gbọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Ó náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó sílẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. nínú ìròyìn amúlùúdùn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò obìnrin tí í ṣe èdè Yorùbá àti tòyìnbó Fúnkẹ́ Akíndélé òun mà ló ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ èyí tó ṣùgbà rẹ̀ lórí sinimá rẹ̀ tuntun eléyìí tó ṣẹ̀ ṣe èyí tó pè wípé Everybody Love Jennifer. ó ní òun dúpẹ́ olóhùn sì fi dá gbogbo àwọn ènìyàn òun lójú wípé sinimá náà yóò lálẹ̀ wù ní ìgbà tó bá ti wọ sinimá nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó dùn tó sì ní ẹ̀kọ́ tó ní gbọ́ngbọ́n nínú ló ń bẹ nínú sinimá ọ̀hún. ọ̀rọ̀ kan tí Fúnkẹ́ Akíndélé tó wá sọ ni wípé ó ní sinimá náà ní ìgbà tó bá jáde tó di àgbéléwò káàkiri àwọn ayélujára gbogbo ó ní òun ní àfojúsùn wípé yóò pa tó bílíọ̀nù 5 náírà 5 billion naira ní sinimá ọ̀hún yóò pa wọlé fún òun pẹ̀lú ohun tóun rí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkọ́tun èyí tóun ṣe lórí sinimá náà. ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn èyí tó jáde lọ́jọ́ àìkú Sunday tó kọjá yìí láti wá wo fíìmù rẹ̀ tuntun nínú sinimá ní ìpínlẹ̀ Èkó. ó ní ènìyàn láṣọ ènìyàn. ó ní gbogbo ẹni tó bá ti ń ṣohun rere tí wọ́n bá ń ṣùgbà rẹ̀ ó ní ó dájú wípé àwọn tó kù náà tó bá oníire yọ̀ oníire kò ní jìnnà sí kó wá wọn. gẹ́gẹ́ bí Fúnkẹ́ Akíndélé bó ti sọ tó sì ní bílíọ̀nù 5 náírà yìí ó jẹ́ àfojúsùn òun lórí sinimá tuntun ọ̀hún eléyìí tó pè ní pé Everybody Love Jennifer èyí tó ṣẹ̀ ṣe jáde. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn láti lè ṣe ẹ wa. mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́ fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.